A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Ààrẹ Bọ́lá Tinubu ti balẹ̀ sí orílẹ̀-èdè South Africa láti bá wọn kópa nínú ìyànsípò ààrẹ Cyril Ramaphosa. Tinubu dé sí ibi ìpàgọ́ ológun Waterkloof nítòsí Pretoria tí í ṣe olú ìlú fún orílẹ̀-èdè South Africa nírọ̀lẹ́ àná. Orílẹ̀-èdè Nàìjíríà àti South Africa ni wọ́n jọ ní òye kan náà lórí òṣèlú àti ọrọ̀ ajé ní ilẹ̀ Áfíríkà. Oṣù kẹsàn-án ọdún 2023 ni Tinubu àti Ramaphosa jọ ní ìpàdé kẹ́yìn ní New York níbi ìpàdé ìgbìmọ̀ ẹlẹ́ẹ̀kejìdínlọ́gọ́rin United Nations, níbi tí Tinubu ti rọ Ramaphosa kí ó mú àjọṣepọ̀ wọn lórí ọrọ̀ ajé túbọ̀ jinlẹ̀ sí i. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Fàákájà ìpínlẹ̀ Rivers gbọ̀nà àrà yọ lánàá lórí sáà àwọn alága ìjọba ìbílẹ̀ 23 bí àwọn ọ̀dọ́ tí wọ́n jẹ́ alátìlẹyìn gómìnà Siminalayi Fubara ṣe lé 3 nínú àwọn alága wọ̀nyí kúrò nínú ọ́fíìsì. Òṣìṣẹ́ ọlọ́pàá kan di olóògbé ní Ebere Omuma ní ìjọba ìbílẹ̀ Council Omuma níbi ìkọlù tí ó wáyé láàrin àwọn alátìlẹyìn Fubara àti aṣíwájú rẹ̀ tí í ṣe mínísítà agbègbè ilé ìjọba ìlú Àbújá Nyesom Wike. Láti lè dènà ìtàpá sí òfin ni iléeṣẹ́ ọlọ́pàá ṣe gba ipò àwọn alága council 23 ọ̀hún ní ìrọ̀lẹ́ àná. Sáà ọlọ́dún 3 àwọn alága tẹnubẹ́pọ̀ ní ọjọ́ Ajé ọ̀sẹ̀ yìí, ṣùgbọ́n wọ́n lérí láti tẹ̀síwájú pẹ̀lú iṣẹ́ wọn pẹ̀lú àwáwí àtúnṣe òfin tí adarí ilé ìgbìmọ̀ Martin Amaewhule ṣe fún ọdún 2024. Òfin tí àwọn aṣòfin 27 tí wọ́n jẹ́ alátìlẹyìn Wike ṣe ni yóò fún àwọn alága ní agbára àti lo oṣù 6 mìíràn sí i látàrí bí Fubara ṣe kọ̀ láti ṣe àgbékalẹ̀ ètò ìdìbò ìjọba ìbílẹ̀. Ọjọ́ Ajé ni àwọn ọ̀dọ́ gbàjọba ìjọba ìbílẹ̀ 3 ní agbègbè tí wọ́n ti ń sọ èdè Kalabari. Lára wọn láti rí Asari Toro, Akuku Toro àti Degema, bí wọ́n ti lérí láti má fún alága kankan ní ààyè sí ọ́fíìsì nítorí sáà wọn ti parí. Èyí ń wáyé bí Fubara ṣe ṣe ìkéde jákèjádò lánàá níbi tí ó ti darí kí àwọn olórí ìjọba ìbílẹ̀ gba ipò àmójútó ìjọba ìbílẹ̀ bẹ̀rẹ̀ láti òní. Ṣùgbọ́n ní ìrọ̀lẹ́ àná ní ìlú Port Harcourt ní orí kó adarí ẹgbẹ́ àwọn alága council Algon Allwell Ihunda yọ nígbà tí ogunlọ́gọ̀ àwọn ọ̀dọ́ ìjọ tí wọ́n ń ṣe ìfẹ̀hónúhàn ya bò ó bí ó ti fẹ́ wọ inú ọgbà council tí ó wà láàrin ojúnà Moscow àti Bank Road. Ihunda tí í ṣe alága ìlú Port Harcourt tí sáà rẹ̀ ti parí ń lọ sí ọ́fíìsì pẹ̀lú àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ní àwọn ọ̀dọ́ dínà mọ́ tí wọ́n sọ wípé àwọn ń tẹ̀lé àṣẹ gómìnà pẹ̀lú wípé wọ́n ti darí àwọn olórí ìjọba ìbílẹ̀ kí wọ́n gba iṣẹ́ àmójútó ìjọba ìbílẹ̀. Bí ó ti fẹ́ fi agídí tẹ̀síwájú ni àwọn ọ̀dọ́ bẹ̀rẹ̀ sí pariwo lé e lórí tí wọ́n sì ń gbìyànjú àti ráwọ́ tó o. Lójú ẹsẹ̀ ni ó sáré wọ inú ọkọ̀. Bẹ́ẹ̀ làwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ náà ń gbìyànjú àti ṣe ìdáwọ́kọ̀ fún àwọn ọ̀dọ́, ṣùgbọ́n Ihunda tètè súré wọ inú ọkọ̀ pẹ̀lú àwọn tí wọ́n jọ ń kọ́wọ̀ọ́rìn tí wọ́n fi sá lọ. Kò pẹ́ ní ikọ̀ ọlọ́pàá dé tí wọ́n ń yìnbọn sókè láti fi lé àwọn ọ̀dọ́, ṣùgbọ́n àwọn ọ̀dọ́ yìí dojúkọ wọ́n wípé ìfẹ̀hónúhàn oníwọ́rọ́wọ́ ni àwọn wá fún, pàápàá jùlọ nítorí Ihunda tí ó ti lérí wípé òun kò ní fi ipò alága sílẹ̀ pẹ̀lú wípé sáà rẹ̀ ti tẹnubẹ́pọ̀ ní ọjọ́ Ajé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Adarí gbogbogbò fún àjọ tó ń mójútó oúnjẹ àti egbògi NAFDAC akàwégboyè Mojí Adéyẹyè ti rọ ọmọ orílẹ̀-èdè kí wọ́n yẹra láti máa tọ́jú oúnjẹ sísè pamọ́ sínú fìríìjì ju ọjọ́ 3 lọ nítorí irúfẹ́ oúnjẹ bẹ́ẹ̀ á máa ní àǹfààní sí àìsàn tí ó lè yọrí sí ikú òjijì. Adéyẹyè sọ èyí nínú àtẹ̀jáde àná tí alámòjútó ìròyìn Ṣayọ̀ Akíntọ́lá bu ọwọ́ lù. Ìmọ̀ràn yìí wáyé níbi àyájọ́ àmójútó oúnjẹ lágbàáyé fún ti ọdún 2024 World Food Safety Day pẹ̀lú àkọlé àbójútó oúnjẹ ìgbáradì fún ohun tí a kò lérò, Food Safety
prepare for the unexpected. Níbẹ̀ ni wọ́n ti rọ àwọn tí ọ̀rọ̀ kàn lórí oúnjẹ kí wọ́n gbé ìgbésẹ̀ láti ṣe ìdánilẹ́kọ̀ọ́ lórí àbójútó oúnjẹ. Ọdún 2018 ni ìgbìmọ̀ àjọ United Nations ṣe ìdásílẹ̀ àyájọ́ ọjọ́ àbójútó oúnjẹ tí ó máa ń wáyé ní gbogbo ọjọ́ keje oṣù kẹfà. Níbẹ̀ ni wọ́n ti ń ṣe ìtanijí lórí ewu tí ó wà lórí oúnjẹ àti ìpamọ́ rẹ̀. Adéyẹyè fìdí ẹ̀ múlẹ̀ wípé àbójútó oúnjẹ jẹ́ iṣẹ́ àjùmọ̀ṣe. Olúkúlùkù ni ó gbọ́dọ̀ kó ipa tirẹ̀ láti rí i dájú wípé oúnjẹ wà ní ìmọ́tótó. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Rivers Siminalayi Fubara ti ṣe ìbúra fún adelé alága ní ìjọba ìbílẹ̀ 23 ní ìpínlẹ̀ Rivers. Ìbúra tí Fubara ṣe yìí wáyé ní ilé ìjọba ìlú Port Harcourt lónìí Ọjọ́rú. Èyí ń wáyé lẹ́yìn àyẹ̀wò fínífíní àti ìbuwọ́lù láti ilé ìgbìmọ̀ ìpínlẹ̀. Lánàá ni Fubara ti fi àwọn orúkọ wọ̀nyí ránṣẹ́ lẹ́yìn tí sáà àwọn alága tẹnubẹ́po ní ọjọ́ 17 oṣù kẹfà ọdún 2024. Ẹ̀kúnrẹ́rẹ́ orúkọ adelé alága 23 ọ̀hún wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Kwara Abdulrahman Abdulrazak ti fi ìbánikẹ́dùn ránṣẹ́ sí ìdílé Sàràkí lórí ìpapòdà ìyá wọn olóyè Florence Morenike Sàràkí tí ó wáyé lánàá ọjọ́ Ìṣẹ́gun. Gómìnà fi ìbánikẹ́dùn rẹ̀ ránṣẹ́ sí pàápàá jùlọ ààrẹ ilé ìgbìmọ̀ àná Abubakar Bukola Sàràkí, Sínátọ̀ Gbémisọ́lá Sàràkí, ọ̀gbẹ́ni Ọláolú Sàràkí àti gbogbo ìdílé fún ìfẹ́rakù ẹni wọn. Nínú àtẹ̀jáde láti ọwọ́ agbẹnusọ Rafiu Àjàkáyé ní ìlú Ìlọrin ni gómìnà ti rọ ẹbí Sàràkí kí wọ́n tu ara wọn lọ́kàn pẹ̀lú ẹ̀yìn tí màmá fi sílẹ̀. Ó wá gbà á ládùúrà kí Ọlọ́run tẹ́ olóyè Florence Sàràkí sáfẹ́fẹ́ rere, kí ó sì dúró ti ẹbí tí ó fi sílẹ̀. Bákan náà ni Emir ìlú Ìlọrin tí ó tún jẹ́ alága àwọn ìgbìmọ̀ lọ́balọ́ba ìlú Ìlọrin Alhaji Ibrahim Sulu Gambari náà bá ẹbí Sàràkí kẹ́dùn lórí ikú ìyá wọn. Alhaji Sulu Gambari ṣe àpèjúwe olóògbé gẹ́gẹ́ bí ìyá dáadáa, ẹlẹ́yinjú àánú àti obìnrin rere lẹ́ẹ̀dẹ̀ Olúṣọlá Sàràkí tí í ṣe olóògbé Wàzírì ilẹ̀ Ìlọrin tí ipa rẹ̀ sí ẹ̀dá alààyè kò lè parun láéláé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Àwọn méjì ni a gbọ́ wípé wọ́n há nígbà tí ilé alájà mẹ́ta kan tí wọ́n ń kọ́ lọ́wọ́ dà wó ní ìrọ̀lẹ́ àná ní ìlú Abakaliki, ìpínlẹ̀ Ebonyi. Ìṣẹ̀lẹ̀ yìí wáyé ní ilé ìwòsàn ìkọ́ṣẹ́mọṣẹ́ Alẹ́ṣẹ́kwẹ́mẹ ní Abakaliki. Níbi wọ́n ti ń yẹ àwọn tí ó há sínú ilé àwókù yìí ni wọ́n ti rí ẹnìkan dóòlà, wọ́n sì ti gbé e dìgbàdìgbà re ilé ìwòsàn, ṣùgbọ́n ẹnì kejì ṣì wà nínú ilé àwókù. Alukoro ọlọ́pàá ìpínlẹ̀ Ebonyi DSP Joshua Ukandu fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn alábòójútó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ti wà níbẹ̀ pẹ̀lú àwọn òṣìṣẹ́ wọn láti dóòlà lébìrà tí ó há sínú ilé àwókù. Gbẹ̀yìngbẹ́yín wọ́n rí lébìrà ọ̀hún dóòlà láàyè, wọ́n sì ti gbé e lọ ilé ìwòsàn fún ìtọ́jú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí Kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.